ó ṣe ń yé wa bọ̀ díẹ̀díẹ̀ báyìí ni ẹ̀mọ́ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé lórí ọ̀rọ̀ Àfsọ̀ Yétúndé Lawal tí wọ́n pa nífọ̀ náà fọ́nṣu ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 tá a wà yìí ó bọ́ sọ́jọ́ Monday òdodo ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní farahàn báyìí ni wá ẹ̀yin olórí wa ní Nàìjíríà ẹ̀yin láàmú ọbẹ̀ ń gbogbo gbà mọ̀ ṣàánú àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà torí pé information is key information is power náà lélẹ̀ èbó mọ̀ ń sọ ẹ̀yin aṣòfin wa ẹ̀dàkọ̀ ẹ̀dàbọ̀ à ń bẹ̀ yín à ń rọ̀ yín ni òfin tuntun tó jáde wípé afurasí ọ̀daràn wọn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wọn gbọ́dọ̀ fọ̀rọ̀ jómitórọ̀ pẹ̀lú rẹ̀ wọn gbọ́dọ̀ jẹ́ kí àwọn oníròyìn kí wọ́n sọ kankan pa rẹ̀ ẹja bójú wò ó torí pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ bí wọ́n ti ń ṣe gbogbo òfin lọ́lọ́ báyìí ẹnikẹ́ni ò sọ̀rọ̀ akọ̀ròyìn ò sọ̀rọ̀ àwọn agbéròyìn jáde yálà lórí tẹlifíṣàn lórí rédíò àbí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn wọn ò sọ̀rọ̀ báyìí èyí tó sì ń bani lọ́kàn jẹ́ púpọ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà bí a bá ń gbọ́ tá a sì ń rí àwọn afurasí ọ̀daràn tọ́wọ́ àwọn ọlọ́pàá ń bà bí wọ́n ti ń fẹnu ara wọn wíjọ́ tí wọ́n fẹnu ara wọn sọ̀rọ̀ báwọn tí wọ́n ṣiṣẹ́ láabi àti ìwà ìkà táwọn ọmọ ń ṣe táwọn láàyò táwọn ń ṣe yìí ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ibi tí wọ́n fẹsẹ̀ sí ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ wípé ọ̀nà yìí là á tọ̀ ọ̀nà yìí là á gbọ́dọ̀ tọ̀ ó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ní information wípé n báyìí ló ń ṣẹlẹ̀ ládùúgbò báyìí o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ní báyìí ó sì máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa ṣọ́ra kí wọ́n máa wà lójúfò lọ́pọ̀lọpọ̀ ọgbà òfin tuntun wípé wọ́n gbọ́dọ̀ àwọn tó jẹ́ afurasí ọ̀daràn tí wọ́n sì ń confess tí wọ́n fẹnu ara wọn sọ̀rọ̀ gbogbo bí wọ́n ti ń hùwà láabi tí wọ́n ti ń ṣe láabi àbí kí ni tó sọ wọn débẹ̀ kí ni tó fà á tí wọ́n fi orú wà bẹ́ẹ̀ kí ló ń tó fà á tí wọ́n fi gbẹ́rù gbèsè bẹ́ẹ̀ kí ló ń tó fà á tí wọ́n fi yanrú iṣẹ́ ibi bẹ́ẹ̀ láàyò tí a bá ń sọ̀rọ̀ tákọ̀rọ̀ ìbá ń fọ̀rọ̀ jómitórọ̀ pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ kọ́gbọ́n látara ìwà tí wọ́n hù àti bí wọ́n ti mọ̀ ń gbà àwọn ọ̀nà tí wọ́n mọ̀ ń gbà láti hùwà láabi ọ̀hún ẹ̀yọ́ lórí wa ẹ̀yà aṣòfin wa ẹ̀dàkọ̀ ẹ̀dàbọ̀ wọn ò rò wípé ẹ ní àwọn information in tó ń ṣẹlẹ̀ láàrin wa àwara wa láàrin ara wa ní Nàìjíríà ọ́fíìsì lẹ́wà láti ọ́fíìsì inú ilé security ń bẹ pẹ̀lú yín lọ́fíìsì security ń bẹ nínú ilé security ń bẹ ṣùgbọ́n àwọn aráàlú àwọn tó wà ń gbòòrò àwọn tó wà nínú ìlú àwọn tó rìnrìn àjò àwọn tí wọ́n jẹ́ òǹtajà àwọn tí wọ́n jẹ́ òǹṣòwò àwọn tí wọ́n jẹ́ aráàlú àwọn ni wọ́n mọ ewu tí wọ́n ń dojú kọ ní gbogbo ọjọ́ àti lọ́jọ́ gbogbo bẹ́ẹ̀ bá rò pé kákan jókòó sórí round table kákan decide ó ṣeé ṣe kó má lè ràn wá lọ́wọ́ nílùú tá a wà yìí ẹ wo orú ọmọkùnrin tó kọ rẹ̀ ń jẹ́ Abraham Bello ẹ wo ọmọ tó pa bó o láti ṣèpẹ̀ fún òbí ọmọ tí wọ́n jìyà jìṣẹ́ lórí ọmọ láti pẹ́ni láti kékeré tí wọ́n tọ́ ọmọ tí wọ́n rí ọmọ títí tó fi tó orú àyè tó wà ń kẹ́nìkan sì dé kó dá ẹ̀mí rẹ̀ légbodò kó pa ń fà náà fọ́nṣọ èyí tó bani lọ́kàn jẹ́ bani lójú jẹ́ púpọ̀ ni. now kí ni tó wá ṣẹlẹ̀ ni pé ilé-ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú Ìlọrin ó ti pa á láṣẹ wípé kí wọ́n gbé Abraham Bello àtàwọn akẹgbẹ́ kí wọ́n dá wọn padà sí ọ̀dọ̀ àwọn DSS fún investigation tó nípọn sí i torí pé Abraham Bello nǹkan míì ló sọ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n mú wọn pọ̀ pé wọ́n hùwà láabi nǹkan míì làwọn náà ń sọ Abraham Bello pé kàn má gbọ́ ẹnìkankan o kàn má ṣe kí nǹkan torí pé ọmọ yìí òun nìkan lòun dá yanjú rẹ̀
agbọ́nsẹ́ òyìnsẹ́ ojú olóko òun rèé olùfisùn tó dúró tó ti ṣiṣẹ́ takuntakun lórí bí ìdájọ́ òdodo ti wáyé lórí àwọn afurasí ọ̀daràn apààyàn yìí lọ́jọ́ Thursday on the 20 of March 2025 tá a wà yìí ńgbà tó ń bá adájọ́ májísírèètì ń sọ̀rọ̀ wípé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí àwọn awuyewuye kan tó ń ṣú oyè lábẹ́lẹ̀ àtàwọn iṣẹ́ ìwádìí kan àti àwọn táwọn ń gbọ́ jọ ń pé ó nílò kí ìwádìí tó gbópọn kó tún tẹ̀síwájú ń pa ìṣẹ̀lẹ̀ yìí ó sì ń rọ adájọ́ májísírèètì ọ̀hún wípé kí wọ́n gbà wọ́n láàyè kí wọ́n dá àwọn afurasí ọ̀daràn apààyàn yìí kí wọ́n dá wọn padà sí ọ̀dọ̀ àwọn DSS kí wọ́n tẹ̀síwájú iṣẹ́ ìwádìí tó gbópọn. bàbá fẹ́ wò dáadáa ṣé àwọn DSS ló tọ́ sí láti tẹ̀síwájú iṣẹ́ ìwádìí Abraham Bello tẹ́bàdí káwà sọ ẹ̀ka homicide section of Kwara State Police Command ibẹ̀ gan ló yẹ kí wọ́n dá àwọn ará àbí padà sí kí wọ́n tẹ̀síwájú iṣẹ́ ìwádìí wọn torí pé gbogbo tó bá ti jẹ mọ́ wípé ẹ̀mí èèyàn bọ́ ẹ̀mí èèyàn fẹ́ bọ́ àbí wọ́n pààyàn àbí èèyàn kan kú àwọn ẹ̀ka homicide section of all the police command ní Nàìjíríà àwọn náà máa mójútó ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àti DSS o àti homicide section ẹ̀bí nígbàgbọ́ wípé ìdájọ́ òdodo tí à ń béèrè fún kárí òun gangan ní kókó ẹ má gbàgbé wípé nínú gbogbo àwọn tí wọ́n hùwà yìí Abraham Bello nìkan ni ò tí ì ní agbẹjọ́rò tó ń dúró fún àwọn mẹ́rin tó kù gbogbo wọn ni wọ́n ní agbẹjọ́rò wọn tí wọ́n ń gbẹnu wọn sọ̀rọ̀ àwọn agbẹjọ́rò àwọn mẹ́rin tó kù nẹ́wà náà wájú adájọ́ májísírèètì pé èyí tí prosecuting counsel ń bèrè yìí wípé kí adájọ́ mọ́ gbọ́ o kódà kí wọ́n dànù bí omi ìṣanwọ́ torí pé èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun náà ni chief state counsel wípé kí wọ́n dá lóhùn wípé gbogbo ìwádìí tẹ́ kàn ṣe ni wọ́n ti ṣe wípé kódà ilé ẹjọ́ májísírèètì kò lẹ́tọ̀ọ́ láti tẹ̀síwájú ìgbẹ́jọ́ yìí mọ́ torí pé wọ́n ti gbé ẹjọ́ ọ̀hún lọ sí high court kan pé high court ni ó tẹ̀síwájú ìgbẹ́jọ́ lórí Abraham Bello àti àwọn sọ̀ǹgbẹ̀ tó kù lórí ikú Absor Yetunde Lawal ní chief state counsel Isa Zakari ló tún takò wọn wípé irọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ wọn ò tí ì gbé ẹjọ́ yìí lọ sí high court kankan àti pé bí wọ́n bá tẹ̀ gbé lọ gan kò sí ìsì high court tó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wípé òun dá lábàá níwájú adájọ́ májísírèètì wípé ẹ gbà wọ́n láyè ẹ jẹ́ kí wọ́n dá àwọn afurasí ọ̀daràn apààyàn yìí kí wọ́n dá wọn padà sọ́dọ̀ àwọn DSS kí wọ́n lè tẹ̀síwájú iṣẹ́ ìwádìí wọn ibi tí wọ́n wá ń lọ rèé kò yẹ kí wọ́n tí ì gbé àwọn afurasí ọ̀daràn apààyàn yìí lọ sí ilé ẹjọ́ ńgbà tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ó kéré jù ó yẹ kí Abraham Bello àti àwọn tó kù rẹ̀ tọwọ́ bà ó yẹ kí wọ́n lò bí ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan ní àgọ́ àwọn ọlọ́pàá pàápàá ní ẹ̀ka homicide section of Kwara State láti lè ṣiṣẹ́ ìwádìí tó jingiri tó nípọn bóò lẹ ti ṣe bóò lẹ ti rìn ọ̀nà owó lẹ́gbà ta ló pa á ta ń yọrí rẹ̀ ta ń yọsẹ̀ rẹ̀ ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ tí iṣẹ́ láàbí yìí àwọn mélòó lẹ ti pa ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀ láǹfààní àti máa gbọ́ mi wò mí wó káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ jẹ́ n sáré rán yín létí ṣé ẹ rántí ọmọbìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Àdìjátù Sulaiman tí wọ́n pa ń fọ̀ náà fọ́nṣu lọ́tà lọ́dún 2024 ọdún tó kọjá yìí Àdìjátù Sulaiman ọmọ 35 years
tí àgbọ̀ngbà náà wípé ń ṣiṣẹ́ ní Winners tí ọmọkùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Àṣìṣì tí ó rèé lọ sí àdúgbò kan nílùú Ọ̀tà ńbẹ̀ náà tí wọ́n sì pa ọmọ yìí ń fọ̀nà àfọ̀nṣù tí wọ́n pa á tí wọ́n yọ gbogbo ẹ̀yà ara rẹ̀ wọ́n yọ orí wọ́n yọ ọwọ́ wọ́n yọ ẹsẹ̀ wọ́n yọ gbogbo rẹ̀ wọ́n kùn ọmọ yìí wọ́n kùn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. Àṣìṣì Ọláwálé ló kọ ọmọkùnrin náà lọ́tà. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé nígbà tí àwọn agbófinró àwọn ọlọ́pàá tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n mú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn èló wọn ta gbogbo ẹ̀yà ara Àdìjàtù ńgbà náà lọ. Ṣùgbọ́n tí wọ́n fàyọ ń bẹ̀ ni wípé ẹ rí i pé ńgbà tọ́wọ́ bá gbogbo wọn pàápàá Àṣìṣì Ọláwálé wọ́n pẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn agbófinró wọ́n fọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn ńgbà wọ́n tí wọ́n àrẹ́sì gbogbo wọn. Àṣìṣì tó yẹ pé òun gangan ni mò ń jáde ni mo lọ ń mú àwọn ọmọbìnrin tí wọ́n ń lò. Òun ti ní orí áàpù kan lórí social media tó yẹ pé wọ́n ti débẹ̀ ọmọ tó bá wù ú ni ó bá sọ̀rọ̀ yóò sì dẹnu ìfẹ́ kọwọ́ ni mo fẹ́ fẹ́ ọ kìíní kankan tó bá ti láǹfààní àti fojú gan ní ara wọn. Àṣìṣì yóò gbé wọn lọ sí ọ̀dọ̀ Àbídèmí Moses tí nàgìjẹ rẹ̀ ń jẹ́ Àṣelà bá a ṣègùn lọ́tà tí wọ́n yanjú wọn nígbà tọ́wọ́ bà wọ́n tíṣẹ́ ìwádìí tó jinlẹ̀ gbogbo àwọn tí wọ́n ti pa kí wọ́n tó pàdé já gbogbo rẹ̀ ni wọ́n kà ní wọ́n jẹ́wọ́. Kódà ńgbà wọ́n pa Àdìjàtù lọ́jọ́ Monday wọ́n tún pa ọmọ èmi ọjọ́ Tuesday ó kọ̀ yan amájábọ́sẹ̀dé ńgbà tíṣẹ́ ìwádìí jinlẹ̀ gidi gbogbo rẹ̀ wọ́n kà èèyàn bíi 13 òun náà ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ ni wọ́n ti pa ni wọ́n ti tú tà. Pásítọ̀ ń bẹ nínú wọn àáfàá ń bẹ nínú wọn kódà àáfàá ńgbà kan tó ti wá padà di pásítọ̀ tó ń ṣe pásítọ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ṣe àwọn wà àwọn ìwà yìí. Ẹ wá dákun ẹ wá dábọ̀ ẹ̀tọ́ wo ni ọ̀daràn tó fojú hàn tó lójú ara ẹ̀tọ́ wo ló ní lábẹ́ òfin láti mọ pààyàn láti mọ dẹ́mìyàn légbodò. Àwọn afurasí ọ̀daràn yìí tí wọn ń bá wa kọ̀rọ̀ ìsọ̀rọ̀ kí wọ́n fẹ́ rọra wọn sọ wípé báyìí làwọn ti mọ̀ rí o báyìí làwọn ti mọ̀ rí ẹ dákun ẹ dábọ̀ bóò làwọn èèyàn òṣèlú mọ́ bọ́ sọ́wọ́ ń gbogbo ìgbà. Ńgbà wọn bá gba ọ̀daràn tó sì ń kà bòròbòrò wípé báyìí lòun ti rìn báyìí lòun ti rìn ìbáyìí lòun ṣokùnfà yín táwọn ń ṣe yìí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ báyìí làwọn ọmọ ń dá tẹ́ ẹ bá pé irúyìn ò wúlò mọ́ wípé wọn gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ torí pé àwọn náà lẹ́tọ̀ọ́ ọ̀daràn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Etí kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé èèyàn ẹlẹ́ran ara ni wá kẹlẹ́dùà kò mọ́ fi wá láyé lọ́wọ́ kẹlẹ́dùà kò mọ́ fi wá lé ọ̀tá lọ́wọ́. Òfin wà lóòótọ́ bí ilé ẹjọ́ ò bá dá àyàn lẹ́bi àbí kó sọ pé ẹni báyìí ó jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án àdèmọ́ lè pè ní ọ̀daràn. Ṣùgbọ́n àwọn ìwà ọ̀daràn kan wà tó yẹ pé ó ṣojú sára tó yẹ pé bàbá ní ká máa bò ká máa wò bẹ́ẹ̀ ìwà ọ̀daràn kò lè kásẹ̀ kó lẹ̀ kódà àwọn èèyàn ò ní yé mọ́ lùgbàdì àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ alàgbà kan lẹ́kọ̀ọ́ ní ọjọ́ 19 oṣù kẹta tá a wà yìí on the 19th Wednesday kọ́hún 2025 tá a wà yìí alàgbà kan ní àmì Òkè Ìrá nílùú Ògbò lẹ́kọ̀ọ́ ó pàyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá rí bó ti gún obìnrin un ó gún ń gbogbo ara títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ ẹ̀dá kan ẹ̀dá bọ̀ kí ni wọn bá jọ fà kí ló lè tó bẹ́ẹ̀. Ọkọ ń jẹ́ Peter Dike kódà gbà táwọn ọlọ́pàá débẹ̀ iná ọ̀gbàrá ẹ̀jẹ̀ àti ọ̀bẹ tí alàgbà Peter Dike
tó yẹ pàyàwó rẹ̀ gbogbo ẹ̀ ní wọn bá ń bẹ̀ ní Òkè-Ìrà nílùú Ògbólẹ́kọ̀ọ́. Ẹ̀dá kan dábọ̀ kí ni ìyàwó rẹ̀ bá ṣe fún un. Ńgbà ọlọ́pàá sì mú ọlọ́pàá sọ̀rọ̀ pé lóòótọ́ òun lòún pàyàwó òun, ṣùgbọ́n kí nìdí kí wọ́n jọ fà, kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀, kí ni tí wọ́n jọ ń dù. Dìbà tí ń sọ̀rọ̀ yẹn nìkan ò gbọ́. Ká wá pé orú ẹni bẹ́ẹ̀ wípé ó lẹ́tọ̀ọ́ láti pàyàwó rẹ̀ àbò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti má bàa níròyìn kankan sọ̀rọ̀. Ṣé àwọn tí wọ́n kó ẹgbẹ́ adigunjalè jọ tí wọ́n ń jáde tí wọ́n kó bọ kó àdá kó nǹkan jà olóró sínú ọkọ̀ tí wọ́n lọ ń dá àwọn èèyàn lọ́nà tí wọ́n ń pa wọ́n ń pàkúpa tí wọ́n ń dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn légbodò, ṣe bí ọwọ́ àwọn ọlọ́pàá bá tẹ̀yọ àwọn èèyàn náà tá bá mú wọn tán ká mọ̀ pé irọ́ wọn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin, àbí àwọn akọ̀ròyìn wọn gbọ́dọ̀ gbọ́ lẹ́nu wọn, àbí àwọn tí wọ́n kó ẹgbẹ́ ajínigbé jọ tí wọ́n ṣòro bí agbọ́n láwọn àdúgbò kan àbí láwọn ìletò kan tí wọ́n jí àwọn èèyàn gbé tí wọ́n ń gbó ríbi lọ́wọ́ wọn tí wọ́n sì ń pa wọ́n pàkúpa. Ṣe bí ọwọ́ àwọn agbófinró bá tẹ àwọn yòó náà ká nígbàgbọ́ pé wọn gbọ́dọ̀ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ yálà rédíò àbí tẹlifíṣàn, wọn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ torí pé wọ́n ní ẹ̀tọ́ láti hùwà bẹ́ẹ̀. Àbí ká nígbàgbọ́ wípé àwọn tí wọ́n ń pani ṣètùtù ọ̀la tí wọ́n pé àwọn nílò orí, àwọn nílò apá, àwọn nílò ẹsẹ̀, tí wọ́n sì mú díndín èèyàn tí wọ́n dẹ̀bi wọn légbodò lọ́nà àbáàdì. Ká nígbàgbọ́ pé àwọn yòó náà wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yálà tẹlifíṣàn àbí rédíò wọn àgbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ torí pé wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Àbí ká nígbàgbọ́ wípé ẹni tó kàn jínúlé rẹ̀ torí pé ẹnìkan ṣẹ̀hún àbí òun àti ẹnìkan jọ ní gbólóhùn aṣọ tó gún ọjà olóró tó gba ilé òǹtọ̀hún lọ tí ó sì pàǹpà nípa àkà. Ká nígbàgbọ́ pé rúbẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ bá sọ̀rọ̀ torí pé ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti hùrù wà bẹ́ẹ̀. Ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin aṣòfin wa, à ń bẹ̀ yín. Ẹ̀yin lè má mọ̀ torí pé ọ́fíìsì lẹ wà. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló wọ́n ṣẹ̀ tó yẹ pé kò kì í ṣe àtinúdá ẹni tó pààyàn àbí pé èèyàn pààyàn. It could be accident. Ẹ bá ń bá afurasí ọ̀daràn míì sọ̀rọ̀, ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu rẹ̀ ẹ mọ̀ pé eléyìí kò ní ìpinnu àti pààyàn, ó ṣèṣì ni. Ọkọ tó jáde lọ tó wọlé tó bá èèyàn lórí ní inú ilé rẹ̀ tí òun àti ọ̀rẹ́ jọ ń gbé tán bá ìyàwó rẹ̀ láṣọṣepọ̀, àbíyàwó tó lọ bí iṣẹ́ tó lọ bì kan tó dé torí pé ọkọ òun bá ẹnìkan láṣọṣepọ̀ nínú ilé wọn tí wọ́n jọ ń gbé, tó bá ṣinú bí ẹ̀mí bá bọ́ lásìkò òun a lè pè l'accident. Ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ láti pè ní ọ̀daràn. Irú àwọn yìí bẹ́ẹ̀ wọ́n lè kọ̀yìn sí fọ́nrán bí akọ̀ròyìn bàbá wọn sọ̀rọ̀, àbí kí wàhálà ṣẹlẹ̀ níbì kan bóyá à ń làjà àbí à ń ṣe kankan àbí ìjà ṣẹlẹ̀ níbì kan, ẹ̀mí èèyàn ṣe bẹ́ẹ̀ bọ́ lórí àwọn àyè bẹ́ẹ̀. Ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ láti pe irú ẹni bẹ́ẹ̀ ní àpàyàn àbí ọ̀daràn torí àwọn circumstances tó máa ń ṣẹlẹ̀ tó máa ń sọ̀ráǹdì àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀wọ̀n. Ẹ̀mọ́ Nàìjíríà àtẹ̀lé àǹfààní àti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé kì í ṣe bí èèyàn ń digun jalè, ó ń kúrò nínú ilé pẹ̀lú ìbọn àti gbogbo ohun ìjà olóró, ó lọ ń pààyàn. Kì í ṣe bí tajínigbé, èèyàn kúrò nínú ilé pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀, wọ́n lọ wà cost àwọn èèyàn, wọ́n ń pààyàn, wọ́n dẹ́bẹ̀rẹ̀ àwọn légbodò. Kì í ṣe bí wípé èèyàn tó di pé òun wá owó àbí ọlá òjijì àbí òun wá agbára òjijì, ó mú èèyàn ó dẹ́mi rẹ̀ légbodò ó pa nípakúpa. Kì í ṣe bí wípé èèyàn ó rí wípé bóyá ẹnìkan ṣẹ̀hún ó tọ́jú ohun ìjà olóró sí ara rẹ̀, ó gbalé rẹ̀ lọ, ó sì hùwà inú rẹ̀, ìwà ọ̀daràn gbáà ni. Àbí pé circumstances kan ló fà á tírú
ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fi wáyé. Kókó ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé àwọn kan ń bẹ tó yẹ pé ìwà tí wọ́n hù, iṣẹ́ ibi tí wọ́n ṣe, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni intentional ni. Irú àwọn bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ pé a gbọ́dọ̀ fojú wọn hàn àbí wọn gbọ́dọ̀ bá akọ̀ròyìn sọ̀rọ̀ torí pé àwọn náà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Ẹ̀tọ́ kí wọ́n ní láti pa àyàn. Ẹ dákun ẹ dábọ̀ àwọn irú àwọn òfin yìí ẹ bá bójú wò ó. Nǹkan ṣẹlẹ̀ tí ẹ bá jẹ́ káwọn aráàlú mọ̀ mọ́ bí àwọn adigunjalè àbí àwọn ajínigbé àbí àwọn apààyàn bí wọ́n bá ń ṣòro ní bí abúlé àbí ìletò kan àbí ibìkan tí àwọn agbófinró sì ń arrest tí wọ́n mú wọn tí wọ́n ń rí àwọn kankan mú nínú wọn tí ẹ ò jẹ́ kí wọ́n parade wọn tí ẹ jẹ́ kí wọ́n bá àwọn aráàlú sọ̀rọ̀ pé báyìí làwọn ti mọ̀ rìn báyìí làwọn ti mọ̀ ń tọ̀ ẹ dákun ẹ dábọ̀ báwo làwọn ará ìlú tó kù ó ti mọ̀ wípé ibi tí wọ́n ti ń ṣẹ́ láàbí wọn ó yẹ káwọn ṣọ́ra ń bẹ̀ ó yẹ kó lè wọ́n ti mọ ibi tó fẹsẹ̀ sí. Ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń kọ́gbọ́n látàrí àwọn confessional statement tí àwọn afurasí ọ̀daràn tí wọ́n máa ń make ní tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣòdiwọ̀n ayé wọn nù, ní tí ọ̀pọ̀lọpọ̀ fi ń bá ọmọ wọn sọ̀rọ̀ nù, ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí àwọn olórí wa ní tí wọ́n fi máa ń mọ bí àwọn ti rìn láwùjọ, ìrìn táwọn lè rìn, ibi táwọn lè fẹsẹ̀ sí, ní tí wọ́n fi máa ń mọ̀ nù. Information is key. Information is power. Ẹni bá hùwà kò tọ́, ẹni bá hùwà ọ̀daràn, bí àwọn agbófinró bá ti ń rọwọ́ tó wọn, àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ ní àǹfààní àti ẹ̀tọ́ láti máa fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn. Kí ló sọ yín débẹ̀? Bó lẹ ti rìn, bó lẹ ti ṣe. Èyí tó bá jẹ́ àṣìṣe àbí accidental àbí pé ilé yóò mọ̀ọ́mọ̀ ni àbí kíní kankan, wọ́n lè kọ̀yìn sí fọ́nrán kí wọ́n kọjú torí pé a mọ̀ wípé ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ àti agbára láti pé ẹni yìí ọ̀daràn ni àbí ẹni yìí ó jẹ̀bi àbójàre. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ ní Nàìjíríà nípa ìwà ọ̀daràn, àwọn kan ń bẹ wọn ò tọ́ fún àánú o, wọn ò sì lẹ́tọ̀ọ́ lábẹ́ àkóso bóun kò sì rí láti pààyàn. Kókó ọ̀rọ̀ mi ni wípé ilé ẹjọ́ magistrate tó kalẹ̀ sílùú Ìlọrin ó ti ní kí wọ́n dá Abraham Bello àti gbogbo àwọn tó kù rẹ̀ kí wọ́n dá wọn padà sọ́dọ̀ àwọn DSS fún iṣẹ́ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́. Níbo ni wọ́n gbé orí Yétúndé Absor Lawal gbogbo gbórí rẹ̀ sí? Ní tí ojú àwọn àbá tó àníwí, ṣùgbọ́n àhesọ ti pọ̀jù náà ọ̀rọ̀ yìí. Báwọn kan bá wí wọ́n pè é bàdàn náà ta sí, báwọn kan bá wí ìbá ìwọ̀n gbórí rẹ̀ sí, ìbá ìwọ̀n gbápá rẹ̀ sí. Nígbà táà láǹfààní, nígbà táwọn akọ̀ròyìn láǹfààní láti bá àfúrásì ọ̀daràn sọ̀rọ̀. Orú ìwà tí Abraham Bello tó hù ó tọ́ kó dojúkọ gbogbo ọmọ Nàìjíríà, ó tọ́ kó dojúkọ àwọn akọ̀ròyìn yálà lórí tẹlifíṣàn àbí lórí rédíò kó bá wọn sọ̀rọ̀. Kí ló fà á? Kí ló lọ́bẹ̀tẹ̀ ìwà rọwọ́ tó fi rú ìwà tó hù bẹ́ẹ̀? Ó lẹ́tọ̀ọ́ láti bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Abraham Bello Ahmed Abdulwasiu ọmọ 41 years, Sulaiman Muhyiddin ọmọ 28 years, Jimoh Usman ọmọ 29 years. Wọ́n ní ìyá máa ṣe àwọn tí wọ́n máa ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe fóònù rìpíàrà. Òun náà Elédùà kó mọ̀ ṣọ́ wa kó mọ̀ gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a ṣọ́.